Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀ ọba lánàá ọba lẹ́ni ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sáré ṣàlàyé níwọ̀nba lórí ọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá. Torí pé bọ́rọ̀ náà bá tiẹ̀ kúkú ṣẹlẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà lèèyàn kàn máa jáde sí pẹ̀rẹ̀pẹ̀ láàmú túkálé láàmú ṣèṣe pé ká sọ̀rọ̀. Torí pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iye ọmọ ènìyàn ni. Òye lẹni tó bá lóye ọ̀rọ̀ ó sì máa wò eléyìí tó ṣe é sọ̀rọ̀ sí. Ṣùgbọ́n màá sọ níbi tí mo ti ń ròyìn lọ́wọ́ mo wá tún rí mi. Mo wá wò pé ó yẹ kí ènìyàn sọ méjì mẹ́ta èrò èèyàn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rúnmìlà lójòdì ìfàmọ́ lọ́jọ́ yẹ. Ọ̀rúnmìlà níbi tẹ́ni bá jẹ sí ẹnikẹ́ni ọmọ yún wọ́n ní ká sọ fún Ṣàngó kó máa jó lọ sísọ alágbò. Ṣé ẹ mọ̀ pé àgbò ni Ṣàngó máa ń jẹ lọ́fẹ́ràn. Bí Ṣàngó ọba wa ṣeré rẹ̀ Ọ̀rúnmìlà wa ń gba Ṣàngó nímọ̀ràn pé máa jó lọ sísọ alágbò torí pé ayé mọ̀ wọ́n dá ọmọ níbẹ̀. Wọ́n ní ká sọ fún Ògún pé kó máa jó lọ sísọ alájá. Ṣé ẹ mọ̀ pé Ògún ò lè fajá ṣeré. Bẹ́ẹ̀ náà l'Ọ̀rúnmìlà wa tó ń tẹ̀ síwájú pé ẹ jẹ́ ká sọ fún akápò t'Ọ̀rúnmìlà kan máa jó lọ sí ìsọ̀ eléwúrẹ́ ìyẹn níbi tí wọ́n ti ń ta ewúrẹ́ torí pé tó bá débẹ̀ ayé dàmọ̀ wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ta leléyìí. Ọ̀rúnmìlà sí níbi tá a bá ti mọ ni ibi tá a bá ti fẹ́ ni ó ní níbẹ̀ ló yẹ ká máa gbé. Adójúkọlé ayé má sọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé bí èèyàn bá ti dàgbà nínú ayé dé àwọn àyè ibì kan nínú òpó kan kò yẹ kí àti sọ̀rọ̀ kó máa tún fìyàn lẹ́nu. Kì í ṣe pé ẹni bí ọmọ sọ̀sọkúsọ o ṣùgbọ́n kò yẹ kẹ́rù tẹ́nìyàn ń ṣe ọmọ bàyàn àti sọ òtítọ́. Àwọn nǹkan wọ̀nyí ń mú àwọn tí wọ́n ń bẹ ní ipò wọ́n ti dépò ṣùgbọ́n torí pé wọ́n tún dépò yẹn wọ́n á tún mọ ipò yẹn náà lò. Ṣebí téèyàn ọba tó ibi téèyàn ọba tí ì ní ohun téèyàn ọba tí ì ní ṣebí ní máa ń ṣàgbẹ̀yàn nígbà téèyàn bá ti wá dépò yẹn àti wá sọ ń tọ́ yẹ kéèyàn ó sọ yẹ kó wá báyàn lẹ́rù. Ìwọ tó mọ iye gbìyànjú tó gbà iye eré tó sá láti dépò ọba bọ́ ọba wá dépò ọba àti dépò ọba yẹn lò ó bó ti yẹ kó lò dáadáa torí pé gbogbo ohun tó ọba ṣe lákòókò yẹn ni ó bí orúkọ rẹ lọ́la yóò bí orúkọ táyé ọmọ sọ nípa rẹ pé lágbájá bó ti ṣètò gbèsè ayé ẹ̀ ní. Ará mi nínú ọrùn mọ̀lẹ̀ King Dr. Saheed Òṣùpá wọ́n bẹ lágboeré lálùdé wọ́n wá sọ̀rọ̀ pé gbogbo apáta olóògùn ni wá bọ́ba ló ń ṣe Kùránì bọ́ba ló ń ṣe Bíbélì ọ̀pọ̀lọpọ̀ ń ṣoògùn tiwọn tó jẹ́ pé wọ́n ń ṣe lábẹ́ ni wọn ò lè gbéléjú a fi ń scam ara wa ni. Èmi ò nílò láti gbé kíní fọ́nrán èèyàn jáde gbogbo apáta láti rí ọ̀la fi ń scam ara wa ni. Saheed Òṣùpá sọ gbangba pé òun ń ṣe oògùn òun ń ṣoògùn ní tòun pé gbogbo apáta ìlólóògùn ká má fi jújú bo ọmọ aráyé lójúmọ́. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tú jáde wọ́n gba àwọn ọ̀rọ̀ yìí bí ẹni tí ń gbagba ọtí pé rárá o nítòsọ kò rí bẹ́ẹ̀ ó ní Kùránì scam ni ó ní Bíbélì scam ni ó sọ yìí ó ṣe gbá kan ó ṣe kókó bàbá àṣàsùn. Saheed Òṣùpá sọ ti ẹnu pé òun ń ṣoògùn kódà nìkan tiẹ̀ sọ ó ní sẹ́ńgbà Saheed Òṣùpá ṣé wá ń ṣoògùn ó ní ṣe nínú gbogbo olórin ó ní sóun ló lówó jù bí Saheed Òṣùpá ọba lówó jù kìí sòun ní òrìṣe jù ẹni tó lówó jù kí lòun ṣe tó fi lówó ọ̀hún. Ọ̀rọ̀ gbìyànjú ayé náà la fẹnu tẹ́ńbẹ́lú báwọn. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá nǹkan lẹ̀ táwọn òbí yín fi lé méjì mẹ́ta lẹ̀ tó jẹ́ pé ẹ lè ta kẹ́ ẹ náwó bó ti wù yín ilé ayé máa ṣe kọ̀mọ̀ṣe fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú. Àwọn ọ̀rọ̀ ọbú kan ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ ọbú ni téèyàn bá kíyèsára irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè gbé èèyàn ṣubú nú ayé téèyàn ó lérò pé àwọn ọ̀rọ̀ ń rí bẹ́ẹ̀ méjì mẹ́ta làwọn ọ̀rọ̀. Àkọ́kọ́ tí wọ́n bá sọ fún èèyàn pé lágbájá yìí o níjọ́ tó ti délé ayé rẹ̀ kò jìyà rí ìyà lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ọbú ni kò sẹ́ni tí ò jẹ̀yà rí èèyàn kan ṣoṣo tí ò jẹ̀yà rí lẹ́ni tébi ọ̀bá parí téèyàn ọ̀bá ti yanu òkè ajísàlẹ̀ rẹ̀ láti sọ pé ebi ń pa mí I feel hungry a jẹ́ pé wẹ́n ni bẹ́ẹ̀ ò jìyà torí pé lákòókò ìgbà tẹ́bi ń pa ọ́ yẹ ìyà ebi ní ń jẹ ọ́
àfẹ̀yàn tí ò bá sọ fún yẹn pé nǹkan báyìí ló wù mí tí mo fẹ́ rà lákòókò ìgbà tó ní lọ fẹ́ ra òun ìyà nǹkan yẹn ní jẹ ọ́ báwa láti wá sọ pé ẹnìkan bẹ́ẹ̀ lé ayé yìí o kò jìyà rí ìyà lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíín lè bẹ kó jẹ́ pé lé ayé ìyà tí ó jẹ tiẹ̀ ó lè jẹ gbogbo tí ó jẹ ìyà rẹ̀ pátájọ́ tí bá ń gun mọ́tò lọ tó bá ní flight tire ni àníyà ènìyàn jẹ́ ọ̀rọ̀ ọbú ni ká tó máa sọ pé nílé ayé yìí o ẹnìkan bẹ tí ò sóògùn rí tàbí tí ò ní sóògùn ó tí ì kú àpẹẹrẹ ẹ̀rí tó ń bẹ pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀ ṣé bí ìjọ bá ti bí ọ ni wọ́n ti ta abẹ́rẹ́ bọ̀ ọ́lá ọjọ́ tí wọ́n bá ti bí ọ ni wọ́n ti fún ọ ní ìrìn àjò yìí bọ́yá ògùn yìí ni ẹ máa fún lò títí tó fi dàgbà tó fi máa tó bá ìdàgbàsókè ayé rẹ lọ tí ó fi dópin. Àwọn ẹ̀yà kan àwọn ìran kan àwọn orílẹ̀-èdè kan àwọn kan ni wọ́n pákéjì ìmọ̀ ṣoògùn yẹn lọ́nà abẹ yẹn báwa náà bá dúró tá a bá dákẹ́ kò sí bá àti lè ṣe tiwa náà kò sí bá àti lè ṣe tiwa náà ara mi nínú rúmọlẹ̀ kí n Dr. Saheed Òṣùpá ó sọ ní gbogbo ayé pé òun ṣoògùn aráyé tú jáde àwa ń sọ yìí kò tí wàá tó dákẹ́ ọkùnrin kan tí ń pẹrẹ ní àáfàá súnà òun náà tó fi wà àáfàá hàn ó tún lọ gbé voice message kí n Dr. Saheed Òṣùpá ó tún gbé jáde níbi títí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n jọ sọ láàrin ara wọn láyé àṣírí ó tún gbé jáde èèyàn méjì ni kì í máa ṣe ń ṣe ju ayé o àwọn èèyàn méjì ń bẹ tó jẹ́ pé wọ́n máa ṣe lójú ayé bọ́lọ̀ bá sí ọ̀tọ̀ ọba lówó kò sí bó ti lè ṣe tó fi lè máa ṣe ìwọ tọ́lọ́run ọba tó bá fún ní ọpọlọ kò sí bó o ṣe lè ṣe nílé ayé tó lè máa ṣe torí pé gbogbo tó bá ṣe pátá wọn ò ní gbéraga ló ń ṣe gbogbo Pasuma fans club mọ́ ń bẹ́nu wọn ẹ má jẹ́ àpọ́nrọ̀ ọ̀dàlẹ̀ láyé bẹ́ẹ̀yàn bá ti dalẹ̀ yìí máa balẹ̀ ẹ lọ ni o tẹ́ bá rí gbogbo èèyàn tí bá ti ń ṣe mọ́dá àáfàá súnà èyí tó ṣe ó kù díẹ̀ káàtó a máa bani lórúkọ jẹ́ kódà a máa tún àfẹ́ẹ̀tì ọmọ téèyàn bá bí bẹ́ẹ̀ bá ti rí gbogbo ẹ̀ tí bá ti ń record voice message tí bá ti ń record call wípé tó bá dijọ́ kan yóò wúlò èèyàn bíní ẹni bíní àwọn nǹkan kan bẹ tẹ́sí máa fi dárú ẹni bẹ́ẹ̀ mọ̀ tẹ́ bá rẹni tí bá ń sọ̀rọ̀ tí bá ti ń sọ pé kálóyìnbó ló wá fẹ́ sọ bá ń sọ pé really tàbí tí bá ti sọ pé are you serious irú ẹni bẹ́ẹ̀ tàbí yóò bá ní sọ tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ ìwọ̀n á tún ọ̀rọ̀ yẹn sọ kó o lè bá a ṣe máa sọ pé bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ẹni bí ni irú ẹni bẹ́ẹ̀ èèyàn bí ni irú ẹni bẹ́ẹ̀ nípa àwọn ọ̀rọ̀ báyìí gbogbo ń tá a bá ṣe lénìí tó bá jẹ́ pé kò ní mẹ́yìn rẹ̀ wá lọ́la ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ bàbá lóríire ẹ jẹ́ ká tún níwà rí tá a fi kún ọ̀rọ̀ ńlá ní ọ̀rọ̀ lábẹ̀gẹ́ abẹ́ ọ̀rọ̀ tán ọ̀rọ̀ wa ń sojú adífáfẹ́ni torí rẹ̀ dá tí ò níwà rí èèyàn torí ẹ̀ dá tí ò níwà rí ìwà rí tí ò ní iní ò fi borí rẹ̀ yìí tó ní jẹ́ ǹjẹ́ mọ̀ pé mo lè sọ yàyà pé lọ́jọ́ tí King Dr. Saheed Òṣùpá títí ń kọrin láyé gbogbo ohun tí ń kọ pátá kò tí ì sí mùsùlùmí kan tó pe Saheed Òṣùpá lélẹ́rẹ́ yóò mọ̀ ṣe wá lè mọ̀ pé bó ni ò sí mùsùlùmí ṣe bí inú Islam ṣe bí aráàbù ní ká kọrin ìmọ̀ kọrin Saheed Òṣùpá ẹlẹ́bọ ni ìmọ̀ kọrin Pasuma ẹlẹ́bọ ni ìmọ̀ kọrin Màláíkà ẹlẹ́bọ ni ìmọ̀ kọrin Táyé Currency ẹlẹ́bọ ni ìmọ̀ kọrin Sẹ́lúlà Muri Thunder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́bọ ni gbogbo wọn ohun ẹbọ lẹ fi dìde ohun ẹbọ lẹ fi dàgbà torí pé Pasuma tí ẹ bí àáfàá kan lérè ìjọ kan pé èyí táwọn ń ṣe yìí ó ní àwò lọ́lọ́run kọ sí àáfàá yẹn ọ̀daràn rẹ o ṣùgbọ́n lọ́jọ́ tí Saheed Òṣùpá tí bá ra mẹ̀kánò fáwọn àáfàá mùsùlùmí ni ọjọ́ lẹ́ẹ̀mọ̀ fàlàájì kan lọ́jọ́ tí Saheed Òṣùpá tó bá ti wá ṣèrìn àjò tó bá ti ní ṣe pẹ̀lú ṣẹṣẹ́ ọjọ́ náà ẹ yọ aláàjì kó ń bẹ kìí ṣàlájì náà tẹ́lẹ̀ ẹnìkan wá ń dẹ́rù kúbà pé níjọ́ tí Saheed Òṣùpá tó bá kú o
àwọn aláwo náà ni ó sin. Níbi ayé ti bẹ̀rẹ̀ ni ó padà sí, yóò padà abẹ. Màláíkà kọrin kan ó ní ẹgbọ́ sọ́gbọ́n ti tún wà láyé ìsẹ́yìí o, ọgbọ́n àtijọ́ òun là ń yá lò ó. A máa mú nínú tẹ̀yìn láàfin máa tún tíwájú ṣe. Kọ̀ wá tán. A máa mú nínú tẹ̀yìn láàfin máa tún tíwájú ṣe. Pẹ̀lú gbogbo ètò tọ́lọ́mọ bá ti tò nínú ilé agbo fújì, ẹnìkan sì tó wò sùnsùn. Ṣé bí ṣe ń dùn kò tẹ́yìn lọ́rùn? Ṣé bí ṣe ń tùbà tí ń tùṣẹ́ yẹn kò tẹ́yìn lọ́rùn? Kẹ́nìkan wá tó lọ rí gbé voice message, voice note èèyàn kó tó lọ rí gbé jáde pé ayé wa gbọ́ ní tí lágbájá sọ nítorí tí King Dr. Saheed Òṣùpá tó sọ. Gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń pe King Dr. Saheed Òṣùpá tí wọ́n ń pè lélẹ́rẹ́, kò sáàfà tí ó sọ fún wọn pé ìtí wọn ṣe pé nǹkan dáadáa ni. Ọjọ́ tá a bá fẹ́ jẹun látara wọn là máa gbà pé mùsùlùmí ni wọ́n. Lọ́jọ́ tí wọ́n bá ń ṣe Ramadan lecture là máa gbà pé Saheed Òṣùpá mùsùlùmí ni. Ìran mùsùlùmí tí ìbáládàwò ṣe, mùsùlùmí kì í báládàwò ṣe bọ́ọ̀ bá ti lówó lọ́wọ́ Islam ọ̀dà ọmọ. Ṣùgbọ́n tó bá ń bẹ lọ́ọ̀ rẹ̀ kódà wọ́n fẹ́ lè fún ọ lóyè. Bówó bá ń bẹ lọ́ọ̀ rẹ̀ kì í ṣe pé kódà wọ́n fún ọ lóyè, wọ́n fi ọ jẹ bàbá àdínì, wọ́n fi ọ jẹ atún Islam ṣe ìlú. Owó ni jẹ́ bẹ́ẹ̀. Kí ló dé tó jẹ́ gbogbo ẹni tó bá ti rí ṣe ní Islam máa wá ká? Kí ló dé tí Islam ò ní ní lọ́kàn pé látilẹ̀ ẹ jẹ́ ká gbé àwọn eléyìí dìde torí pé àwọn náà kí wọ́n lè bá ṣe débi tó yẹ kí wọ́n dé láyé? Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayé ju gbogbo eléyìí báyìí lọ. Ní sẹ́ńtúrù ilé ayé tá a wà yìí, ayé káyé múrọ̀ búlẹ̀. Ẹ má jà múrọ̀ búlẹ̀ mọ́. Nípa kíní fídíò tí mo ṣe gbẹ̀yìn tí mo sọ nípa ewé ọya òun lẹ́ ń wè. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́ àti wàá bá fún wa láṣẹ Èdùmàrè. Ire o.